Ẹ káalẹ́ o, ẹ kú déédéé wòyí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Ètò tiwa ní alẹ́ yìí òun ni wípé ìrìn àjò New Year àti Christmas ojúlalá kàn fi ń ṣọ́rí. Gbogbo àwa tí à ń lọ sílé ọdún àdélé láyọ̀, ìbànújẹ́ ó kéré ó tóbi òní jẹ́ tiwa o. Ibi tọ́rọ̀ ìlú yìí ń lọ báyìí a lè sọ pé òkè o, tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ní ẹ bá ń rìnrìn alẹ́ o, ẹ bá ń rìnrìn òru o. Ṣé ìrìn àárọ̀ kùtùkùtù la máa ní ká máa rìn báyìí ni kọ́ má tún rìnrìn ọ̀sán torí àwa mọ̀gbà tó tí ó ṣèfù báyìí. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa nílé tẹ̀ ń gbé ètò yìí, ẹ bá a share program, ẹ bá a pín káàkiri. Ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá ò ní di. Lágbára Ọlọ́run ọba, ìgbà tó kù kọ́dún ìparí báyìí, ire owó ire ọmọ ẹ̀kú baálẹ̀ ọ̀rọ̀ á jẹ́ ti everybody wa. Tí wọ́n ní bádìí ẹ bá fẹsẹ̀ halẹ̀, ire ló ń wá. Ire owó ire ọmọ ẹ̀kú baálẹ̀ ọ̀rọ̀ á jẹ́ tiwa. Ìmọ̀ràn wa dẹ̀ ní fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní wípé lóòótọ́ a mọ̀ pé orílẹ̀-èdè yìí ó rọ̀ ká má ṣọ̀kan ẹ̀mí, ká má wá torí ẹ̀ ká wọ́wọ́ lọ́nà ẹ̀tọ́, ká má bá wọ́wọ́ ẹ̀jẹ̀, ká má bá wọ́wọ́ lọ́nà ẹ̀tọ́. Ìkọ̀sí àsìkò ọdún yìí everybody gbọ́dọ̀ ṣọ́ra ẹ̀. Tí a bá ń gbọ́ ìròyìn rí ti obìnrin kan tó jẹ́ Federal Road Safety tí wọ́n tọ̀ lọ sóṣogbo tó lọ pa. Gbogbo ẹ̀ náà bọ́ ní pé bóyá ó lògo wọn pátá rẹ̀ tọkùn yẹlẹ̀ látọmọ ẹ̀ náà. Ògo owó náà lọ fẹ́ fi ṣe. Kélédùmarè kó ṣàánú wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí wọ́n ti mú láyé sú wọn débi pé tí wọn bá kidnap àbí kí wọ́n pa èèyàn kan fèèyàn ṣògo owó, wọ́n ti gbà pé àwọn ò lè lówó. Mo dẹ̀ máa fàsìkò yìí rọ gbogbo wa wípé tá bá fẹ́ lọ ilé ọdún báyìí, ká kún fàdúrà. Tó bá ṣe é ṣe gan, tó bá jẹ́bi tó jìnnà, ká máa gbéra láàárọ̀ kùtùkùtù. Àárọ̀ kùtùkùtù yẹn àwọn pípì wọ́n á yìí máa sùn. Ó dà pé ọwọ́ ìrọ̀lẹ́ mọ́sàn-án lọ́ tó fi ń ṣiṣẹ́ wọn báyìí. Kélédùmarè kó máa ṣọ́ wa ni torí ìlú yìí ní ìsìn a fẹ́ mọ àsìkò tó safe, kò sásìkò tó safe. Kó máa jẹ́ pé àwọn bandit nìkan ni ká máa sá fún, àwọn tó jẹ́ pé apànìyàn ṣètùtù ọ̀la, àwọn ológun owó. Jẹ́ ká tún ṣọ́ra fáwọn náà, ká ṣọ́ oúnjẹ jẹ, ká ṣọ́ rìnrìn, ká ṣọ́ ẹni bá rìn, ká ṣọ́ ẹni bá rẹ́. Gbogbo ìrìn àjò tá a máa rìn lásìkò yìí ká ṣọ́ rìn. Ibi tá a bá lọ ká máa dágbére, wọn ní gbé wa lọ ṣògo owó. Gbogbo arìnrìnàjò pátápátá tó ń lọ ilé ọdún, lágbára Ọlọ́run délé láyọ̀ àtàlàáfíà o. Ṣùgbọ́n ìrìn òru ó ṣòro láti rìn báyìí nígbà tó jẹ́ pé ìrìn ọ̀sán gan àkóbá wà ń bẹ̀. Èèyàn rìn lọ́sàn-án ó rà àkóbá, ká máa sọ pé lóru. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ wá ni, mo bẹ̀ wá, mo rọ̀ wá. Ẹ jẹ́ kí a ṣọ́ ẹ̀mí wa, ká ṣọ́ ẹ̀mí wa, ká má sáré àsájù. Ibi tá à ń lọ Elédùmarè á gbé wa débẹ̀. Ìlú táwa yìí, àwọn tó ń darí wa, ètò ààbò wa kò jẹ́ wọ́n lógún. Tó bá yẹ pé orílẹ̀-èdè wa yìí ní kúùpù tó ṣẹlẹ̀ ní Benin Republic ti ṣẹlẹ̀, àwọn ará ìlú wọn á máa jó tó wọn máa yọ̀ nítorí àwọn ìjọba wa wọn ò nífẹ̀ẹ́ wa. Àwa náà kẹ́ à nífẹ̀ẹ́ ara wa nítorí nǹkan tá a máa jẹ. A tún máa tẹ̀lé wọn lóṣèlú, a máa jó tẹ̀lé wọn kiri.
torí àtẹnujẹ ibi tátẹnujẹ tó gbé wa dèrè lórílẹ̀‐èdè táwa yìí ibi tátẹnujẹ tó gbé wa dèrè nísìn ọkọ̀ nílé ò balẹ̀ ẹni tó lọ oko ọkọ̀ wọn ò balẹ̀ tẹ́lẹ̀ ẹni tó lọ sí ṣọ́ọ̀ṣì ń sìn ọkàn ò balẹ̀ ẹni tó lọ mọ́ṣáláṣí ọkàn ò balẹ̀ ẹni tó rìnrìn àjò ọkàn ò balẹ̀ lásìkò táwa ẹ̀ kò sí ẹni tọkàn ẹ̀ balẹ̀ àtolówó àti tálíkà o tẹ́lẹ̀ tí December bá ń bọ̀ báyìí gbọ́mọgbọ́mọ la máa ń gbọ́ gbágbàgbàgbà ló wà ń ta sí gbọ́ba wọ́n ń gbé jóyè wọ́n ń gbé lóṣèlú kò sẹ́ńtọ́ lè gbé torí ẹ̀ ìrìnàjò tá fẹ́ rìn fọdún ẹ má dẹ̀ jẹ́ ká mọ tí àmupara ẹ má jẹ́ ká mọ tí ìfà ká lọ kó sínú kọ́tà ẹ má jẹ́ ká mọ tí ìfà débi pé báńdíìtì akọ̀pa ẹni tó bá mọ tí ìfà dànù ni torí wípé ojúlọ alákọ̀ọ́fẹ́ ń ṣọ́rí òun lásìkò táwa ẹ̀ gbogbo arìnrìnàjò tó bá wà gan màá advice kẹ́ wọ plane èèyàn tí train bá dèlú ẹ̀ abẹ́ta kó wọ train torí àti gbọ́ pé bóyá wọ́n àtàkì train báyìí àwa tìlú wa bá jìnnà ẹ jẹ́ ká wọ train àwọn tí sì train ò dẹ̀ dọ́dọ̀ wọn Elédùmarè àfiṣọ ẹ̀ṣọ́ wọn tẹ bá lówó plane ẹ wọ̀ ọ́ lágbára ọlọ́ọ̀dún ayọ̀ la máa ṣe àníbọ́jọ́ lọ́jọ́ lọ ṣé o ti yé ìnà ọjọ́ ìkú káwa délé kò ní bá wa àrùn àwa délé kò ní bá wa torí ẹ jẹ́ ká ṣọ́ ìrìnrìn ẹ jẹ́ ká ṣọ́ ọ̀kan tá máa mú ká má lọ mú kan yóò débi pé kan tó yẹ ká sọ à máa sọ kan tó yẹ ká ṣe à máa ṣe dépò pípù ìwọ̀n wá rí bí ìwọ̀ wá lára wọ́n bẹ̀rẹ̀ sí ní máa kùtù fún wa pápá àwọn Yorùbá wọn láìka ọdún bá ti dìgbà ọdún wa ti mọ tí yóò kó má jẹ́ gbà ẹ̀ lọ́mọ bẹ̀rẹ̀ sí ní máa àtáàkì wa ẹ jẹ́ ká dúró re ká máa jẹ́ ìjà wà ìjà ò sí always guide ká máa guide ara wa ní àsìkò kásìkò lérò ìkórè ká má ṣọdún gbàgbé ẹ̀mí ara wa ẹ jẹ́ ká dáàbò bo ara wa ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àwa tábà náà ọmọ tó ń bọ̀ láti ilé tó wà ní school tí wọ́n ń bọ̀ wálé ẹ jẹ́ ká ṣí wọn létí kó má rìn òru tó bá ṣe é ṣe gan tó bá lè wọ train àbí plane kó máa wọ̀ máa bọ̀ ńlé lágbára ọlọ Elédùmarè ayé ò ní fọmọ wa pọ́n wa lójú o ayé ò dẹ̀ ní fáwa náà pa àwọn ọmọ wa lójú o lágbára Ọlọ́run ọdún ayọ̀ la máa ṣe o ìjó mọ́mọ́ adébájó fún wa ní ayọ̀ mọ́mọ́ adébáyọ̀ fún wa ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ tiwa o torí wípé àsìkò táwa ẹ̀ ojú lalákọ̀ọ́fẹ́ ń ṣọ́rí ojú lalákọ̀ọ́fẹ́ ń ṣọ́rí o kójú má rí bí gbogbo ara lògùn ẹ̀ bàbá Lukman Ọláìdé ẹ káàbọ̀ sórí ètò Ọládipúpọ̀ Abdulazeez ẹ ṣé Àmàlà Adéyẹmí ẹ ṣé o ẹ bá ṣe program bá kún káàkiri fún àwọn ẹlòmíín náà tó bẹ́ lọ ilé ọdún ẹ má rò pé bẹ́ẹ̀ rìn fáńtẹ́yàn fáńdá lọ́dún tó kọjá kò tí ì sí assurance pé bẹ́ẹ̀ lọ́dún ìṣerí o torí ọdún ìsìn Káyọ̀dé Akẹ́lápá kọ́ lọ́ ṣàmà ṣọ́ wa ni because tẹ́lẹ̀tẹ́lẹ̀ sìn lẹ́yìn máa ṣe Tajudi Happy New Year gan àsàlátú ọdún ẹ jẹ́ kí security wà bẹ́ẹ̀ pé kó má jẹ́ gbà yẹn lọ́mọ tó náà fẹ́ kidnap Ọlọ́run á máa ṣọ́ wa bí ọdún Mary ẹ̀ káàbọ̀ sórí ètò táwọn máa kí Happy New Year ní ṣọ́ọ̀ṣì àti àsàlátù ẹ jẹ́ ká mójútó ó má jẹ́ pé ibi tá a ti ń kí Happy New Year lọ́mọ àti wá jẹ́yàn gbé tó máa dàbọ̀ bolẹ̀ torí náà ẹ jẹ́ ká ṣọ́ra wa ẹ má jẹ́ ká wara ro torí àwọn àsìkò tọ́wọ́ ipá ti túra lẹ̀ àsìkò yẹn náà ló máa fẹ́ ẹ̀ǹtà wa
má dẹ̀ lọ mọ tí ìfà lọ́jọ́ ọdún kó lọ kó sínú kọ́tà àfi kó wa mọ́tò kó lọ gbẹ́ lómi kó sẹ lómi ìdálábàárà bí DJ Chicken. Ẹ má jẹ́ ká mọ tí yó, ẹ má jẹ́ ká fa ọjà yó. Gbogbo nǹkan tá a bá ṣe ká ṣe níwọ̀ntúnwọ̀nsì, ká má ṣàṣejù, ká má jẹ àjẹjù. Ẹ jẹ́ bá a ṣe prógámù yìí, ká má ṣàṣejù tó yẹ pé ẹlòmíì ẹ̀wọ̀n ló máa ti báyà lágbára Ọlọ́run. Wọ́n bá ìgbà tó kù kọ́dún ìparí, àníṣe ilé ìwòsàn, àníṣe lọ́dọ̀ kidnapper, àníṣe lọ́gbà ẹ̀wọ̀n, àníṣe níbi tó ń wá ọ́. A máa ṣe pẹ̀lú ìrọ̀rùn ni, pẹ̀lú ìdùnnú lágbára Ọlọ́run. Ọmọ ò ní kú fún wa o lágbára Ọlọ́run. Ẹni táburú máa kàn tó máa kàn wá kò ní kàn. Àwa náà àbúrò ò ní kàn wá. Èèyàn ní ṣàárẹ̀ fún wa o. Gbogbo èèyàn kéèyàn tó bá dẹ̀ wà lórí ìdùbúlẹ̀ àìsàn kí Elédùmarè bá wa tú wọn sílẹ̀. Kò bá jọ wá ayé, kò bá jẹ́ látọ̀dọ̀ Elédùmarè á wọlá wákàtí ọ̀wẹ̀, a máa tú wọn lẹ̀. Gbogbo aláboyún wọn á bí wẹ́rẹ́, àgàn wọn á tọwọ́ àlàbòsù. Èèyàn tó ti doyún mọ́nú, Elédùmarè ọba tó nílé ayé á tú u lẹ̀. Agbára Ọlọ́run, gbogbo àwa tá la máa ṣẹ́gun ọ̀tá la máa rẹ́yìn òdì. Agbára Ọlọ́run bóyá máa jẹ́ nìyẹn o. Ìmọ̀ra wa ò ní jù bẹ́ẹ̀ lọ láti iléeṣẹ́ Koiki Media. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Ẹ bá wa support iléeṣẹ́, ẹ ṣàtìlẹ́yìn fún kẹ́lẹ̀ túbọ̀ máa gbádùn wa jù bẹ́ẹ̀ lọ tó rọ́dún tuntun la fẹ́ bọ́ sí.